ẹ jẹ́ á gbàdúrà o. Bàbá tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin l'Olúwa o. Ògo ni forúkọ yín o. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ́ tún fi fún wa láti kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ yín papọ̀. Ǹjẹ́ mo gbàdúrà lórúkọ ńlá Jésù ti Násárẹ́tì kọ́rọ̀ yọ̀ jáde lọ pẹ̀lú agbára o. Bíbélì lẹ́yìn tẹ́ lọ́rọ̀ náà ń fìdí ẹ̀ múlẹ̀, Olúwa ṣe bẹ́ẹ̀ lásàlẹ̀ yìí o, ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ǹjẹ́ mo tún kí a kú àsìkò yìí o. Èmi pàìtọ̀ wa náà ní o. Pàìtọ̀ Gbadé Ògúnlànà. A dúpẹ́ torí pé Ọlọ́run ṣe àánú ẹ̀ dúró láéláé. A kú àjọ̀dún òmìnira. Ẹ rí wípé aṣọ tọ́jọ mọ́tò òmìnira lèmi gan wọ̀. Ẹnìkan ní kílẹ̀ ń dunnú fún jà dúpẹ́ pa wà láàyè. Ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lọ́pọ̀lọpọ̀ nǹkan ti ṣẹlẹ̀ tí wà tèmi ọ̀bà sí láyé ńkọ́. A lè mọ̀ tí ìwà ń bí ọyẹ á wà, ẹ ṣáàjà dúpẹ́ pa wà láyé. Ọlọ́run ṣeun, àánú ẹ̀ sì dùn láéláé. Ìdánilẹ́kọ̀ọ́ tí mo bẹ̀rẹ̀ ń jẹjọ, òun náà mo tún ń tẹ̀síwájú lónìí o. N ò ní parọ́ tàn yín jẹ. Ọlọ́run gan ó mọ̀ wípé a nílò ìdánilẹ́kọ̀ọ́ yìí. Èyí ò ní kankọ́. Èṣù gan mọ̀ ń pa rẹ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí ń tó ṣe kókó, ń tó ṣe pàtàkì ni. Torí náà n ò ní parọ́ tàn yín jẹ. Ó gbógun bíi pé àní ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìṣùgbọ́n rọ́ ni, tọ́ra aràn mi sẹ́yìn èèyàn ni. Ẹnìkan nípa ìtọ̀ wa nípa ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ Bíbélì, sọ́yẹ ń wá àbí ọ̀yẹ ń wá. Ìwọ máa tẹ̀lé mi ká lọ́nà ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ọmọ bóyá ń téèyàn nílò ni àbí ń téèyàn ò nílò. Kí ni ìdánilẹ́kọ̀ọ́ ìdólé lórí? Òun náà ni wípé ẹ káàárọ̀ sá o, àwa òṣìṣẹ́ ẹ káàárọ̀ o, ẹ jọ̀ọ́ à ń ṣe ríkọ́dìn, ẹ jọ̀ọ́ 30 ìṣẹ́jú péré ni ẹ jọ̀ọ́. Ṣé ẹ gbọ́ sà? Àbẹ́ ẹ gbọ́? Ẹ ń yo ẹ jọ̀ọ́ 30 ìṣẹ́jú péré ni ẹ jọ̀ọ́. N ò pé ẹ má ṣiṣẹ́ yín ṣùgbọ́n ẹ má gbóhùn sókè ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ ni ẹ ṣé o. Ẹ jẹ́ á gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí ní orúkọ ńlá Jésù ti Násárẹ́tì. Olúwa gbọ́pẹ́ wa o. A dúpẹ́ torí pé ẹ̀yin l'Olúwa o, ẹ̀yin l'Ọlọ́run Olódùmarè. Aláàánú ni yín lórúkọ Jésù. A dúpẹ́ torí orílẹ̀-èdè wa yìí. A dúpẹ́ fún àjọ̀dún òmìnira. A lè mọ̀ tí wà ń bí ọyẹ á wà, ṣùgbọ́n ẹ ṣáàjà wà láyé, ẹ jẹ́ á wà láàyè. Ọlọ́run Olódùmarè ẹ ṣé o. Ǹjẹ́ lórúkọ ńlá rẹ a tún péjọpọ̀ láti kọ́ àwọn èèyàn rẹ. Olúwa gbẹnu mi sọ̀rọ̀ ní òní o. Ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ kọ́ lásàlẹ̀ yìí, ìwọ mọ̀ pé òótọ́ ni, èmi mọ̀ pé òótọ́ ni, èṣù gan mọ̀ pé òótọ́ ni. Ṣùgbọ́n wo ló lè jẹ́ káwọn èèyàn yìí ọ mọ̀? Olúwa sí wọn níyè o. Níbi tí ó kọjá ọgbọ́n àtagbára èèyàn, tẹ̀lé ọ̀rọ̀ yìí kó o lò ẹ̀mí mímọ́ láti sí àwọn èèyàn rẹ níyè, kó o sì sí ọ̀pọ̀lọpọ̀ nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ. Ògo ni fórúkọ rẹ Olúwa torí pé o ti gbọ́, ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ǹjẹ́ mo kí gbogbo wa kú àsìkò yìí o. Èmi pàìtọ̀ wa náà ni o, Pàìtọ̀ Gbadé Ògúnlànà. A dúpẹ́ torí pé Ọlọ́run ṣe àánú ẹ̀ dúró láéláé o. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àjọ̀dún òmìnira tá à ń ṣe. Ẹ mọ̀ wípé àsìkò àjọ̀dún rèé. Ẹnìkan ní pàìtọ̀ wa kí ni ń dùn nù wa, ẹ̀já máa dúpẹ́ pa wà láyé. Ọ̀pọ̀lọpọ̀ ni ò sí láyé o. Torí náà ẹ̀já máa dúpẹ́ lọ Ọlọ́run. Ṣé rí ìdánilẹ́kọ̀ọ́ tí mo bẹ̀rẹ̀ ń jẹjọ, ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó lágbára ni, a gbọ́dọ̀ mọ̀. N ò ní parọ́ tàn yín jẹ. Èṣù ọ̀fẹ́ ká ṣèdánilẹ́kọ̀ọ́ yìí, gbogbo pálọ́sà. Ṣùgbọ́n ẹni tí ń bẹ́nu wá jẹ́ ẹni tí ń bẹ́nu ayé lọ ni. Kàkà bẹ́ẹ̀ àbàtì lè ṣe, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kẹ́ ẹ mọ̀. Pàìtọ̀ wa kílẹ̀ mọ̀ ń kọ́ a ní tí ó ṣẹlẹ̀ gan-an lẹ́yìn ìgbà ọba ti fàyè lẹ̀. Ọ̀rọ̀ bóyá ò sí mbẹ̀ ní tí mo mọ̀ dáadáa ni.
kánà tí wọ́n ti kú lè wá wọ́n sọ fún yín kó tọrọ mọ̀ ń sọ fún yín kódà ńgbà tí ń bá parí ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ṣàlàyé fún wa kódà wọ́n jàbọ̀ lọ́dún àti wọ́n ti kú rí kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀rọ̀ bọ́yá ò sí ń bẹ̀ ìwọ tó bá ń wò mí lásàlẹ̀ yìí ọlọ́run ló mọ̀ọ́mọ̀ ní ọwọ́ àwò o kọ́ ọ yá farabalẹ̀ dáadáa torí mo mọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú gbogbo ẹ̀ ń bá kú gbàrà báyìí mo mọ tí wọ́n kọ̀ bá pàdé wọ́n sì ṣàlàyé ẹ̀ dáadáa bọ́ ọ bá wá gbà àbọ̀ ọ̀gbà èèyàn wá kú ọ̀wọ́ ẹ̀ ṣùgbọ́n pé bọ́yá àwọn ọmọ tí ó ṣẹlẹ̀ mo mọ̀ dáadáa Gbadé Ògùn lánàá ló kọ́ mi mo mọ̀ bí mo ṣe mú kọ́ mi pàtó wà ẹ wá jọ́ lọ́n kọ́ ń yé sọ lọ́hùn ṣùgbọ́n tá a mọ̀ láàmọ̀ tá a mọ̀ láàmọ̀ wọ́n lẹ́ni ọba fọmọ ẹ̀sìn gbà ò lò lọ ní tí mo mọ̀ dáadáa ni ṣẹ̀rọ tọ̀tọ̀ lẹ̀kọ́ tí àtòyé orí ọ̀fẹ́ téèyàn ní lọ́dọ̀ Ọlọ́run orí ọ̀fẹ́ wá yàtọ̀ fúnra wa orí ọ̀fẹ́ tèmi ní lọ́dọ̀ Ọlọ́run ìlélẹ́yìí ní tí mo sì mọ̀ dáadáa ni sẹ́ẹ̀rì gbàdá téèyàn bá kú nínú ìwé Lúùkù orí ìkẹrìndínlógún láti bẹ̀rẹ̀ ìwọ tó ti ń gbèwò lọ́kàn pé àbí ń lọ ilé ẹ̀kọ́ bíbélì àbí mọ́ lọ ilé ẹ̀kọ́ bíbélì wọn ò fún ọ lóore ọ̀fẹ́ kó o pinnu lásàlẹ̀ yìí sẹ́ẹ̀rì nínú ìwé Lúùkù orí ìkẹrìndínlógún bíbélì sọ nǹkan kan fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlógún ẹ̀ ó sọ ń pa ìtàn ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin Lásárù àtọlọ́rọ̀ sẹ́ẹ̀rì ní ẹsẹ̀ ìkọkàndínlógún ó ní ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tó ń wọ aṣọ elése àlùkò àti aṣọ àlà dáradára a máa jẹ dídùn dídùn lójoojúmọ́ ẹ jẹ́ n kọ́kọ́ fa kinní kan yọ pé n tí Jésù ń sọ ń bì kìí ṣe òwe ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ìgbà míì wà wọn á ní ó sì fi òwe sọ̀rọ̀ báyìí eléyìí èso òwe pẹ́tọ̀ wá bó lẹ́sìn mọ̀ pé kìí èso òwe torí àwọn tó sọ ń bẹ̀ ni àkọ́kọ́ náà tí ó bá sọ̀rọ̀ òwe Bíbélì a máa sọ pé Jésù sì fi òwe sọ̀rọ̀ báyìí wípé tẹ́ bá wòwe Lúùkù ìwé Máàkù orí kẹrin ẹ rí i pé ó fi òwe sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìwé Mátíù orí kẹtàlá ẹ rí i pé ó fi òwe sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó sì sọ pé òwe ni eléyìí èsòwe ó ní ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà ẹ wòwe Máàkù orí karùn-ún ó sọ ń pa obìnrin onísun ẹ̀jẹ̀ kan ṣé ẹ mọ̀ pé yùn èsòwe ń tọ́ ṣẹlẹ̀ ni tóbìnrin onísun ẹ̀jẹ̀ kan tí ì bá sòwe a jẹ́ wípé ọkùnrin ọlọ́rọ̀ kan náà kì í sòwe èyí èsòwe ń tọ́ ṣẹlẹ̀ gangan ni èèyàn nìkan kọ́ àwọn tí wọ́n sọ ń pa rẹ̀ bí kìí sòwe ẹ rí i pé tá a bá kà síwájú wọ́n sọ ń pa Abrahamu ẹni tó ti gbé ilé ayé ìrí ni èyí ni pé kìí sòwe ń tó ṣẹlẹ̀ gangan ni pẹ́tọ̀ wa ìwà lélẹ̀ ní í ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ amẹ́yẹ́bọ̀lápọ̀ ẹni olórí ẹ tẹ̀lé ń ká lọ ẹsẹ̀ ogún alágbe kan sí wà tá à ń pè ní Lásárù wọ́n máa gbé wá kalẹ̀ lẹ́bọ̀ọ́ ọ̀nà ilé rẹ̀ ó kún fún ojú egbò òun a sì máa fẹ́ ká fi èrún tó torí tábìlì ọlọ́rọ̀ bọ̀ sílẹ̀ bọ́ òun àwọn ajá àsìwá wọn a sì fa ní ojúlá ó sì ṣe alágbe kú àtọwọ́ àwọn áńgẹ́lì gbé lọ sí ọkàn àyà Ábúráhámù ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú a sì sin ẹ rí i pé àtàlágbe àtọlọ́rọ̀ àwọn méjèèjì wọn kú mọ́ ṣàlàyé fún àǹjẹ̀jọ kẹ́ńgan ni kú ikú ọ̀sọ́ wípé èèyàn parẹ́ tàbó pòórá ntí ń bẹ lẹ́yìn ẹ̀fà kú ó dòje lọ ǹjẹ́ ẹ mọ̀ pé ikú kàn ní wípé ẹran ara wa yìí ó di yẹ̀ẹ̀pẹ̀ ẹ̀mí inú wa ó jáde ń bẹ̀ ẹnìkan nípa ìtọ̀ wa ṣe bí ajá ṣe kú léèyàn ṣe kú rárá o bájá ṣe kú kọ́ léèyàn ṣe kú o téèyàn bá ti fàyè yìí sílẹ̀ ẹ̀mí rẹ̀ ń lọ ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè ẹ̀mí ìyè tọ́lọ́ mi sínú Ádámù ńgbà tó máa ń lẹ̀ ẹ̀mí ìwọ̀n èkú ẹ̀mí ìwọ̀n ò lè kú láéláé tá a bá ti bíyàn sáyé kò lè kú láéláé wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ dáadáa fún wa ẹ rí i pé mo sọ ń jẹjọ pé ìwọ tẹ ọsẹyún nǹkan àmọ́ wọn ò kú ó lè bó lè mọ rìàn láyé ó rìàn lọ wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ dáadáa fún wa bóyá mo tẹ̀ ṣe ń kọ́ àyí gan wọ́n tẹ̀ wo wọ́n ṣàlàyé bọ́rùn àpáàdì ṣe rí ẹnìkan rò pé bíi kòtò ni kìí ṣe bíi kòtò kìí ṣe bíi kòtò wọ́n ṣàlàyé fún wa wọ́n ṣàlàyé bọ́rùn rere ṣe rí
kó lè yé gbogbo wa dáadáa. Lásárù àtọlọ́rọ̀ wọn kú, ǹjẹ́ ẹ mọ̀ wípé lẹ́yìn ìgbà wọn fàyè lẹ̀ tán wọ́n sì tún jọ ń sọ̀rọ̀. Pàìtọ̀ wa bó lẹ ṣe mọ̀, ìwé Lúùkù náà tá ń kà ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ̀. Bíbélì sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàléníogún ẹ̀, ó ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè, ó ń bẹ nínú ìṣẹ́ oró, ọlọ́rọ̀ ní sọ, ó sì rí Ábúráhámù ní òkèèrè àti Lásárù ní ọ̀kan àyà rẹ̀, ó sì ké wípé bàbá Ábúráhámù ṣàánú fún mi, kí ó rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọ omi kó sì fi tù mí ní ahọ́n nítorí èmi ń joró nínú ọ̀wọ́ iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wí fún un pé ọmọ, rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tirẹ̀ àti Lásárù ohun búburú, ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́ ìwọ sì ń joró, àti pẹ̀lú pé gbogbo èyí agbé ọ̀gbun ńlá kan sí agbede méjì àwa àtẹ̀yìn, kẹ́ntì fẹ́ bá wá láti ré kọjá látọ̀dọ̀ ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni kó má lè rí kọjá, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún ré kọjá tọ̀ wá wá. Ṣé rí níbí kíní kan ṣẹlẹ̀, ǹjẹ́ ẹ mọ̀ pé tá a bá kú tán gbogbo ń tó ṣẹlẹ̀ láyé la máa rántí pátápátá. Ikú yàtọ̀ fún pé èèyàn sùn. Ṣé ẹ rí téèyàn bá sùn, a Yorùbá ní oorun a máa gba tọwọ́ ọmọdé. Ṣé ẹ rí téèyàn bá kú, gbogbo téèyàn ṣe láyé pátápátá ni ó rántí. Kódà ọkùnrin ọlọ́rọ̀ yìí ó sọ kínní kan fún Ábúráhámù, ó ní nítorí mo ní arákùnrin 5 kó lè lọ ròyìn fún wọn. Ìgbà tí ń sọ pé kọ́lọ́hún kí Ábúráhámù rán Lásárù lọ kọ́ lọ mọ́ ròyìn fún àti wọn wà láyé. Ọlọ́rọ̀ sì rántí pò ń lé àwọn ọkùnrin 5, ó lóun ọ̀fẹ́ wọn wá síbẹ̀. Èyí ni pé gbogbo ń tó ṣẹlẹ̀ inú ayé pátápátá ló rántí. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà létẹ́ bá fàyè lẹ̀, gbogbo ń tó ṣẹlẹ̀ pátápátá lẹ́ rántí. Ìdùnnú bí mo ṣe ń kọ́ yín, ẹ rántí pé pàìtọ̀ wa ọkọ yín, ẹ rántí ọjọ́ òní tí mò ń kọ́ yín. Èèyàn ò ní gbàgbé rárá, torí ìkànnì, torí wípé ikú ẹni pé ẹ̀mí àti ebi èrò èèyàn ó jáde kúrò nù ara, ẹran ara yìí ó di yẹ̀pẹ̀. Ikú náà, ikú ò jù bá ń lọ. Èèyàn ó máa rántí dáadáa. Lásárù ó rántí, ọlọ́rọ̀ ó rántí, Ábúráhámù ó rántí, gbogbo wọn ni ó rántí pátápátá. Ẹ wá jẹ́ n fa kinní kan yọ níbí. Ṣé ẹ rí níbí báyìí, ìgbà tí ọlọ́rọ̀ ní bàbá wa Ábúráhámù ẹ ṣe rán ẹnìkan lọ kó lọ sọ fáwọn bọ́dà mi tí wọ́n wà láyé. Ábúráhámù wá ní ẹ kò rí bẹ́ẹ̀. Àbá ọlọ́rọ̀ ní tẹ́nìkan bá jí dìde kó nú òkú tó bá lọ sọ fún wọn, wọ́n gbọ́. Ṣùgbọ́n Ábúráhámù ní irọ́ ni. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ kan fún bí ẹsẹ̀ 29. Ábúráhámù sì fún un pé wọ́n ní Mósè àtàwọn wòlíì kí wọ́n gbọ́ tiwọn, ó sì wí pé bẹ́ẹ̀ kọ́ Ábúráhámù bàbá. Ṣùgbọ́n bí ẹnìkan tó bá ti nú òkú tọ̀ wọ́n lọ, wọ́n ronú pìwàdà. Ó sì wí fún un pé bí wọn kò bá gbọ́ ti Mósè àti tàwọn wòlíì, a kì yóò yí wọn lọ́kàn padà, kódà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde. Ṣé ẹ mọ̀ kó tọrọ wa Ábúráhámù sọ, ṣé bí Jésù ti inú òkú dìde sí á gbọ́. Èyí tí ń sọ gánbínú wípé ọ̀rọ̀ pé nìkan ti inú òkú dìde kò sì sọ pé wọ́n gbọ́. Ó ní tí wọn ò bá ti gbọ́n tí ń wàásù ní ìsìn. Ìdínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lé, ẹ jẹ́ yá tẹ́tí sí tí mò ń sọ, torí ọ̀rọ̀ bọ́yá kọ́ ntí ó ṣẹlẹ̀ gan ni mò ń sọ fún wa. Níbí báyìí kíní kan mo wá fẹ́ fàyọ. Ẹ rí i pé ayé kan wà nígbà tá a wà lábẹ́ ìjọba ológun, àní ń ṣàkóso wa. Ọmọ wẹrẹ òde òní ìwòye àná mò ń wàásù fún ọ̀kan ní àárọ̀ àná, mò ń wàásù fún ọ̀kan wípé nípa orílẹ̀-èdè wa yìí. Wọ́n á béèrè lọ wọn tọrọ dọ̀pọ̀ nù wọn pé mélòó nù yín lọ́dàgbà tó ń gbà tá a wà lábẹ́ ológun. Ẹ̀ta hóró ni ọmọdé lẹ́yìn yìí. Ayé yí padà, ayé olóṣèlú la wà yìí. Àsìkò kan wà tá a wà lábẹ́ ológun. Ẹ rí i pé àwọn òfin tó de ìgbà náà ó yàtọ̀ fófin tó de ayé tá a wà yìí. Ṣé ẹ rí i nígbà tí ọ̀rọ̀ Ábúráhámù, ọlọ́rọ̀ àti Lásárù yìí gbà tó ṣẹlẹ̀ níbí, nǹkan ti yí padà díẹ̀. Ẹ rí i pé níbí báyìí
ní ayé májẹ̀mú láéláé tí olódodo bá kú àtàláìṣòdodo tí wọ́n bá kú kí ni ó sọ̀yàn dolódodo láyé májẹ̀mú láéláé kí ló sọ̀yàn dá aláìlódodo ní ayé májẹ̀mú láéláé ó yàtọ̀ fún tí sọ̀yàn dolódodo nù májẹ̀mú titun. Májẹ̀mú titun la wà báyìí kìí ṣe májẹ̀mú láéláé èyàn di àsìkò ìgbà míì tí wọ́n ṣàlàyé èyàn fún wa láàrin nínú ìdánilẹ́kọ̀ọ́ náà ní ṣàlàyé èyàn fún wa o. Èyí ni pé láyé májẹ̀mú láéláé olódodo wà aláìṣòdodo wà nígbà náà tí wọ́n bá kú ibi tí Abrahamu wà ńlọ olódodo ọ lọ ibẹ̀ Lásárù lọ ibi tí ọlọ́rọ̀ wà ní aláìṣòdodo ọ lọ ẹgbẹ́ ara wọn ni wọ́n wà nígbà náà. Ẹ rí wípé ọlọ́rọ̀ tí ẹ lè sọ láti ibi ọ wà fún Abrahamu wípé bá mi ẹ jọ̀ọ́ bàbá Abrahamu ẹ ṣe rán Lásárù kó tiẹ̀ wá fi omi sí lẹ́nu èyí ni pé bí wọ́n wà súnmọ́ra wọn débi pé wọ́n lè máa gbọ́ ọ̀rọ̀ ara wọn séèyàn ó lè máa sọ̀rọ̀ lọ́rùn àpáàdì ni dáadáa ṣé ń jòrò ń bẹ̀ dáadáa wọ́n ń jòrò ń bẹ̀ ṣé rí nígbà náà ntọ́sẹ̀lẹ̀ ni wípé ẹgbẹ́ ara wọn wọ́n wà ṣùgbọ́n kínní kan wá ṣẹlẹ̀ ńgbà Jésù kú tó jíǹde ẹ rí wípé àwọn olódodo náà májẹ̀mú láéláé torí wípé ẹgbẹ́ àwọn aláìṣòdodo wọn wà àwọn ò jòrò ṣùgbọ́n àwọn aláìṣòdodo ń jòrò ṣùgbọ́n àwọn ò jòrò ń tiẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ara wọn wà. Mo ṣàlàyé ológun àtolóṣèlú nígbà Jésù kú tó jíǹde kúrò nínú òkú ó wá yí nǹkan padà ńgbà náà pátọ̀ wá kí ló yí padà ní tó yí padà rèé sẹ́rí láyé ìgbà náà tó kù bá kú àtolódodo àtàláìṣòdodo ìsàlẹ̀ wọn lọ ìsàlẹ̀ ẹlẹ̀ ńlọrun àpáàdì wà wọ́n ṣàlàyé ẹ̀ dáadáa ńgbà bá débẹ̀ ńgbà Jésù wá kú ṣe mọ̀ pé Jésù jíǹde kúrò ní òkú nǹkan kan ló ṣe ńgbà tó kú ibi abala táwọn olódodo wà ó lọ ọbẹ̀ ó wá tú wọn lẹ̀ ṣe rí bí wọ́n wà ní à ń pè ní paradíṣe ó wá gbé lọ sí ọ̀run ibẹ̀ ní à ń pè ní ọ̀kan àyà Abrahamu ńgbọ̀ bá dijọ́ mẹ́jọ wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ dáadáa fún wa nínú ìwé Kọ́ríńtì kejì ẹ̀jẹ̀ ń kọ́kọ́ ka ìwé Éfésù nínú ìwé Éfésù orí 5 ẹgbọ́n tí Bíbélì sọ ká tó dé ẹsẹ̀ 11 rẹ̀ ẹ̀jẹ̀ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún abẹ́ ìwé Éfésù orí 4 ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 9 ó ní ǹjẹ́ ní ti pé ó gòkè lọ kí ni ó túmọ̀ sí bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ẹlẹ̀ Jésù ní sọ ń parẹ̀ yìí o ó ní kó tó gòkè lọ ọ̀run ó kọ́kọ́ lọ sí ibi ìhà ìsàlẹ̀ ẹlẹ̀ ẹni tó sọ̀kalẹ̀ òun kan náà ló sì ti gòkè ré kọjá gbogbo àwọn ọ̀run ó ń ṣàlàyé ń tó ṣẹlẹ̀ ńgbà Jésù kú sẹ́rí ńgbà Jésù kú ó lọ ìsàlẹ̀ ẹlẹ̀ ibo lọ́lọ́ níbi ìsàlẹ̀ ẹlẹ̀ ibi tó jẹ́ pé ní ayé májẹ̀mú láéláé táwọn olódodo àtàwọn aláìṣòdodo tí wọ́n bá kú ṣé mo sọ pé ẹgbẹ́ ara wọn wà ntọ́ lọ ṣe rèé ó lọ síbi abala àwọn olódodo wà ó tú wọn lẹ̀ ó wá gbé paradíṣe kúrò níbẹ̀ ó gbé lọ òkè táìtọ̀ wa níbo nìyàn wà ẹjá wo ìwé Éfésù orí 4 náà ẹ wo ń tó sọ ní ẹsẹ̀ ìkejì ẹ̀ ṣùgbọ́n lúkúlùkù wa ni a fi oore ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi nítorí náà ìwé mímọ́ wípé nígbà tí ó gòkè lọ sí ibi gíga ó di ìgbèkùn nígbèkùn ó sì fi ẹ̀bùn fún èèyàn ṣe rí ńgbà tó ní ó di ìgbèkùn nígbèkùn ṣe rí àwọn olódodo ayé ìjọ́sí àdá wọn lóró ṣùgbọ́n wọn ò ráyè na pánasẹ̀ kódà ẹgbẹ́ àwọn aláìṣòdodo wọn wà ṣùgbọ́n ọgbọ́n kan ó láwọn láàrin wọn ò ráyè na pánasẹ̀ bó ti tọ́ ní tí Jésù wá ṣe rèé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ torí pé Jésù ò tí ì san gbèsè kan gbèsè ta ni gbèsè ọmọ ẹ̀dá
ṣùgbọ́n gbò kú tán ikú rẹ̀ ló fi san gbèsè tó wá san ó fún lórí ọ̀fẹ́ láti wá lọ́dọ̀ àwọn olódodo ìgbà náà jọ yá àtúnyìn lẹ̀ ó wá gbé paradíṣe náà nínú ìwé Kọ́ríńtì kejì orí 12 bẹ̀rẹ̀ látẹsẹ̀ kínní ẹnìkan wà níbẹ̀ tí jẹ́ Paul apostoli ó rí ìran alágbára kan ní ẹsẹ̀ ìkínní ìwé Kọ́ríńtì kejì orí 12 ẹsẹ̀ kínní bíbélì sọ wípé èmi kò lè ṣàìmọ̀ ṣògo bí kò tilẹ̀ ṣe àǹfààní nítorí èmi ó sọ nípa ìran àti ìṣípayá tí Olúwa fi hàn mí èmi mọ ọkùnrin kan nínú Kristi ní ọdún 14 sẹ́yìn yálà nínú ara tàbí kì í ṣe nínú ara èmi ò mọ̀ Ọlọ́run nìkan ló mọ̀ agbérú ènìyàn bẹ́ẹ̀ lọ sí ọ̀run kẹta èmi sì mọ irú ọkùnrin bẹ́ẹ̀ yálà nínú ara tàbí kì í ṣe nínú ara èmi ò mọ̀ Ọlọ́run ló mọ̀ bí a ṣe gbé lọ sókè sí paradíṣe ó ń sọ pa ìrírí tó nínú ẹ̀mí ó ní pé Ọlọ́run gbóhùn lọ sí ọ̀run kẹta pẹ́tọ̀ wá ṣe bọ́ọ̀rùn 7 ló wà ọ̀run 7 kọ́ ọ̀run 3 péré ló wà ọ̀run àkọ́kọ́ ó ní tá a bá gbójú sókè ibi afẹ́fẹ́ tá a ti máa rí ìkùukù òjò ọ̀run àkọ́kọ́ náà sẹ́rí bí àwọn ìràwọ̀ wà ńlọrun ẹ̀kejì ọ̀run kẹta ni bùgbé Ọlọ́run Olódùmarè ìgbà Jésù wá kú paradíṣe tó wà nílẹ̀ ó wá gbé lọ sókè àti gbogbo àwọn èèyàn mímọ́ tí wọ́n wà ńbẹ̀ ìní bíbélì ṣe sọ nǹkan kankan nínú ìwé Mátíù ó ní pé àwọn olódodo ayé májẹ̀mú láéláé ǹjẹ́ ẹ mọ̀ pé nígbà tí wọ́n ń lọ sí ọ̀run àmì wà tí wọ́n ya àwọn agboolé wọn tí wọ́n fara hàn àwọn èèyàn bẹ́ẹ̀ ìgbà wọn ń gòkè lọ sọ́run nù èyí ni pé ní ìsìn Ọlọ́run tí a pín níyà tí ẹnì tó bá nígbàgbọ́ nínú Jésù Kristi tó ti di àtúnbí tóun bá kú paradíṣe ní ń lọ ibo ló wà ọ̀run kẹta níbùgbé Ọlọ́run Olódùmarè ló wà ẹni tí ò tí ì ní ìgbàlà nínú Kristi táwọn bá kú ìsàlẹ̀ lẹ̀ wọ́n lọ kí ló dé ibẹ̀ ní bùjókòó ọ̀run àpáàdì wà ibo gan ní ìsàlẹ̀ lẹ̀ ọ̀hún sẹ́rí bí bọ́ọ̀lù láyé ṣe rí ayé ìgbà kan wà tá a rò pé pẹ̀tẹ́lẹ̀ láyé kìí ṣe pẹ̀tẹ́lẹ̀ láyé bí bọ́ọ̀lù ni sẹ́ẹ̀rí àárín gbùngbùn ayé ibẹ̀ lọ́run àpáàdì wà gbogbo ẹ̀ náà mà ṣàlàyé fún wa àárín gbùngbùn ayé ibẹ̀ lọ́run àpáàdì wà bó lọ́run àpáàdì ṣe rí ṣe mọ̀ pé a ní bí orílẹ̀-èdè wa yìí ṣe rí wọ́n máa ń pe kẹ́nìkà àwọn ẹlẹ́bùn wọ́n máa ń pe máàpù nígbà ó bá dijọ́ mẹ́jọ wọ́n ṣàlàyé fún bí ọ̀run àpáàdì ṣe rí pẹ́tọ̀ wa bó lẹ ṣe mọ̀ ọ wà nù bíbélì wọ́n ṣàlàyé ẹ̀ fún wa àti pé kinní kan wà nǹkan Ọlọ́run Olódùmarè kí n sáré fún yín ní gbígbóná kó tó dijọ́ mẹ́jọ kẹ́ ẹ lè mọ̀ wípé nǹkan ń bẹ lẹ́sẹ̀ ràgó ìdánilẹ́kọ̀ọ́ tá nǹkan yìí wọ́n kọ́ yín dáadáa ntí ó ṣẹlẹ̀ tó bá fàyè lẹ̀ ní ìsìn kí n mọ̀ sọ pé láyé májẹ̀mú láéláé tó lódodo àti aláìṣòdodo bá kú ìsàlẹ̀ lọ méjèèjì ń lọ abala ọ̀tọ̀ọ̀tọ̀ abala olódodo wọn èjòrò ń bẹ ṣùgbọ́n wọn ò ráyè náà pànàṣẹ̀ dáadáa abala aláìṣòdodo ọkùnrin ọlọ́rọ̀ lòun ń jòrò àwọn ń jòrò ń bẹ nígbà Jésù kú tó san gbèsè ọmọ ẹ̀dá ó wá gbé ibi abala òdodo ibi àwọn olódodo wà nù májẹ̀mú láéláé ó wá gbé lọ tá à ń pè ní paradíṣe ó wá gbé lọ́run sókè ìdí náà tó jẹ́ pé táwa bá fayé lẹ̀ ní ìsìn a ní lọ ọ̀sàlẹ̀ lẹ̀ òkè ńlá mọ̀ lọ àwọn ní ọ̀lọ́ ọ̀sàlẹ̀ lẹ̀ tí ọ̀bà tí ìdàtún bínú Jésù kí ló dé torí pé ìsàlẹ̀ lẹ̀ ibẹ̀ lọ́run àpáàdì wà bí bọ́ọ̀lù roboto láyé ṣe rí sẹ́rí àárín gbùngbùn ayé ibẹ̀ lọ́run àpáàdì wà èmi rò pé kòtò kan lọ́run àpáàdì kìí ṣe kòtò kan kí ló dé ẹ̀yin ẹ jẹ́ n sọ fún yín báyìí sẹ́rí gbogbo nǹkan tọ́lọ́ máa dá ó ní bátánì tọ́lọ́ máa lò ó ní bátánì nígbà tí n bá fẹ́ mọ sọ́npọ̀ ọ̀run wọ́n sọ bọ́ọ̀run ṣe rí wọ́n ṣàlàyé fún yín bí ọ̀run ṣe rí ẹ mọ̀ ni mo mọ̀ dáadáa sẹ́rọ ní bátánì bí Ọlọ́run ṣe nǹkan ẹ̀yin ẹ wo bó ṣe dá ohun gbogbo ẹ rí i pé ohun gbogbo ló ní orí sì ni a fi ronú tẹ́ ẹ bá rẹ́ranko kan ẹ bá mọ̀ tí ìrírí ẹ mọ̀ wípé orí ni a fi ronú ẹsẹ̀ ni a fi rìn bátánì bọ́lọ̀ ṣe máa dá nǹkan nu sẹ́rí ẹ̀yà ara wa yìí
ẹ̀yẹn wòwe Genesis orí kìíní ẹsẹ̀ 16 ọlọ́dá wa láwòrán ara rẹ̀ gbóògàn lọ́lọ́run olódùmarè ṣe rí bí mo ṣe rí ni àwòrán rẹ̀ ló dá wa èyí ni pé bátànì tọ́lọ́ ń dá gbogbo nǹkan nu ẹ̀yẹn wo ìdátọ́ dáàyàn ó dá wa láwòrán ara rẹ̀ a ní orí a ní apá a ní ẹsẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ wípé bátànì náà ló lò fún ìjọ bíbélì sọ pé Jésù ní orí ìjọ àwa ní ẹ̀yà ara rẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ kò ní bátànì kan náà ló fi dọ́run àpáàdì ńgbọ̀ bá dijọ́ mẹ́jọ wọ́n jókòó dáadáa wọ́n ṣàlàyé tí ó yẹ akedere bó o lọ́run àpáàdì ṣe rí ọ̀nà wo lèèyàn lè gbà láti mọ̀ débẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ pé lásàlẹ̀ yìí níwọ̀nba tí mo ti sọ yìí o rò wípé lọ́kàn ara rẹ oníjẹ́rìí náà rẹ wípé òótọ́ ń pátọ̀ wá ń sọ fún alálẹ̀ ìwọ ò sì fẹ́ lọ́run àpáàdì torí kú ọ̀dọ́jọ́ àrùn òdòṣù ǹjọ́ mọ̀ pé nǹkan kan náà ló nílò àti ṣe ìwọ gbàpọ̀ lọ́njí Jésù dìde kúrò ní òkú wípé Jésù lásàlẹ̀ mọ́gbántẹ́nì yìí sọgbọ́ wá dolúwa ayé mi á sì gbà ọ́ là wọ́n gbàdúrà fún ọ gbogbo ẹni ó bá fẹ́ ní ìyípadà tó fẹ́ lọ́run àpáàdì ń bọ̀ bá fàyè lẹ̀ ọ̀yá sọ báyìí tẹ̀lé mi wípé ló kọ Jésù Ọlọ́run Olódùmarè mo tọ̀ wá lásìkò yìí mo gbà pé o kú nítorí mi ọ̀ràn Jésù ó tàjẹ̀ sílẹ̀ torí náà mo gbà pé o jí dìde kúrò ní òkú mo gbà gẹ́gẹ́ bí Olúwa ní àṣálẹ́ yìí ẹ̀mí ìsọdọmọ wọnú mi èmi náà di ọmọ àgbàlà tí n bá sì fàyè lẹ̀ n ò ní lọ́run àpáàdì ní orúkọ Jésù Olúwa wa Ọlọ́run Olódùmarè mo ti kọ́ àwọn èèyàn rẹ ní tó ọkọ mi ìwọ ló ní lọ kọ́ wọn ọ̀ràn mi sì ràn Yorùbá ni ọ̀ǹtẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìhun fìdí ẹ̀ múlẹ̀ Olúwa gbàlà lásàlẹ̀ yìí ẹ̀mí ìsọdọmọ kó wọnú àwọn èèyàn rẹ dárí àìṣedéédéé wọn jẹ wọn tí wọn bá sì fàyè lẹ̀ wọ́n jẹ wọn lọ́run àpáàdì ní orúkọ Jésù ti Násárẹ́tì àmín ọ̀dà o èmi náà tún pàtó gbogbo wa o èmi la rán sí a o èmi pàtó gbadé Ògúnlànà ó dijọ́ mẹ́jọ ọ̀dà àárọ̀. Which had made us meet to be partakers of the inheritance